ṣiṣẹ́ lójú àwọn ọmọ blackmailers yẹn ó máa ń jọ fake lójú wọn àbí ẹ bá sọ pé à ń ṣiṣẹ́ ó máa ń jọ fake lójú àwọn ọmọ blackmailers yẹn màmí á ní kó o tí mọ́nú odó tó dọ̀ra sí kéèyàn tó lè ronjẹ ẹ̀kan jẹ ní Nigeria of today o rò pé iṣẹ́ kéékèèké ló máa ṣe ni o rò pé iṣẹ́ ẹ̀gbẹ́ ilé tí wàá kọ̀ wọ mọ́tò káàkiri látọ̀rọ̀ ọ̀dàlẹ̀ tí wàá rìn inú oòrùn o tó lè ronjẹ ẹ̀kan jẹ nínú ẹkọ́nọ́mì wàá sá eré wàá sófò òru ara wàá sánná ní wàá ní mọ́tò wàá fẹsẹ̀ rìn jẹni tó ń gọ̀kadà lọ. It's to your room, my crush is out. Ǹjẹ́ ń gbọ́ Wunmi Oyè ẹ rí wọn kids to your room wọ́n ti ń lé àwọn ọmọ wọn lọ sùn my crush is out. Tá bá ń sọ̀rọ̀ pé èèyàn ń ṣiṣẹ́ Wunmi Oyè when we're talking about that people need to work àwọn ọmọ blackmailers yẹn àwọn Ìyábọ̀ Òjó olóṣè olódo wọ́n rò pé kéèyàn kọ́ rìn kiri téèyàn ti bá rí wọn tó ń ṣe yẹlẹyẹlẹ ń gbà míì tó ń bóṣì kiri torí àwọn nǹkan tí ò ní mí nì ẹ̀yin wọn máa ń pa mí bá dé lẹ́bù kan nílé ayé wàá ní mọ́tò wàá rìn jẹni tó ń gọ ọ̀kadà lọ kò dẹ̀ sáyé oorun nǹkan tó máa ń yà mí lẹ́nu nínú yín ni pé ẹ mọ bí mo ṣe strong tó tẹ bá mọ mo ṣe strong tó tẹ bá mọ mo ṣe survive tẹ bá mọ mo ṣe ṣiṣẹ́ tẹ bá mọ mo ṣe ṣe wàhálà láti survive ẹ ní wá búlì mi torí bẹ́ẹ̀ ṣe wá ń búlì nìyẹn bẹ́ẹ̀ wá ń búlì nìyẹn ìtorí ẹ̀ ni kò sí ọ̀rọ̀ kan tó fì mí lẹ́nu àti sọ fẹ́yìn blackmailers kò dẹ̀ sí èpè kan tó tóbi jù lọ́dọ̀ tèmi láti ṣẹ́ fún yín tọmọtọmọ yín torí wípé ẹ rò pé àwọn tó ń tọrọ bára jẹ bíi ti ní mí ni irọ́ kò ṣiṣẹ́ ṣe oríye minute tí mo fi kúrò lẹ́kọ̀ọ́ tí mo fi sáré débi tí mo wà yìí mo lè ti lọ káàkiri láàárọ̀ yìí kódà mo ti kúrò lẹ́kọ̀ọ́ mo ti dé sẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí padà tí mi ò bá wá ṣe live imagine kí ọkọ̀ máa tọ ogbó state kiri láàrin 24 hours kí wọ́n wèrè kọ́ wá jókòó sí kọ́nà kan kó rò pé tó bá búlì mi máa fún ẹ lówó èèpè ní máa fún ẹ tọmọtọmọ ẹ ìdẹ́gí fún ẹ ló àbójì èrè ọmọ ìyá mi gbé speaker fún mi ọ̀rọ̀ tá à ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ̀yin tẹ́ ra lẹ̀ lọ́wọ́ mi ẹlòmíì máa sọ fún mi pé ẹ fẹ́ kí n bá yín kọ́lé mo máa ń báyàn kọ́lé òun ni mo ṣe máa ń báyàn kọ́lé èmi ò ń gbowó lọ́wọ́ èèyàn mi ń gbowó lọ́wọ́ èèyàn mo ló lọ sáré pé padà kò dẹ̀ fi kọ́kọ́rọ́ lẹ̀ pé mo ló fi kọ́kọ́rọ́ sí pé lórí fóònù. mo máa ń báyàn kọ́lé California Paradise City ilẹ̀ nìkan ni mò ń tà mi ò tí bẹ̀rẹ̀ ilé títà bẹ́ẹ̀ tí n bá bẹ̀rẹ̀ ilé títà níbẹ̀ ẹ máa mọ̀ èèyàn kan béèrè lọ́wọ́ mi pé ilé yìí ṣé mo fẹ́ tà ni tẹ bá fẹ́ ra màá tà fún yín tẹ bá fẹ́ ra màá tà fún yín but cash ni máa gbà ó bá yẹ pé ẹ fẹ́ san owó twice ni you will pay me within 3 months that is the least I can do someone asked me that ilé yìí ẹ jẹ́ kí n fi picture ẹ̀ hàn yín ẹ jẹ́ kí n fi picture ẹ̀ hàn yín someone asked me ìṣàfẹ́ ta ni someone asked me pé ìṣàfẹ́ ta ẹ bá fẹ́ rà má ta fún yín but payment planning kò lè exceed 90 days
àwa ò wá wọ́n mọ̀ kankan tẹ́ bá fẹ́ rà báyìí má ta fún but the payment can never exceed 3 months which is 90 days. The only thing that I sell that you can pay me within a year or 2 years is land. Ilẹ̀ nìkan ṣoṣo ló jẹ́ pé any 1 year or 2 years payment plan pẹ̀lú penalty. So if you want to buy this, we can actually negotiate. Someone asked me that if he wants to build something like this, can I help? Yes. But one thing about me is this. Tí bá bá yín kọ́lé, èmi àtọkọ mi. Tá bá bá yín kọ́lé, ọkọ mi máa ń fẹ́ tẹ́rí sí mo dẹ̀ máa ń pè wọ́n padà sẹ́yìn. Àwa ò gbowó lọ́wọ́ èèyàn. Ẹ máa ní direct contact pẹ̀lú àwọn tó fẹ́ máa ta material fún yín. I will only charge you for helping you to monitor the project. Wọ́n má bàa gbà yín. Ṣé bá ṣe ń ṣe wàhálà kókò jọ̀njọ̀n kò sórun kò sóúnjẹ kò sí sinmi. Ilé kíkọ́ kẹ̀dẹ̀ ní ó máa ń sọ̀yàn lónírọ̀ ni. Kíní tara lẹ̀ rẹpẹtẹ yìí mi fẹ́ fi hàn yín. Mo ra ẹ̀rí pálí kan lẹ́gbẹ̀ẹ́ kan tara lẹ̀ rẹpẹtẹ yìí. A ti rà á. A fẹ́ ọ́dà 8 sí láti ìlú òyìnbó. Iye ta budget fún àti iná times 4. Welcome to WUS Music World. Bluetooth mode. Iye ta budget fún àti iná times 4. So tó bá yẹ pé èèyàn kan ló gbé fún wa pé ká bóun kọ tá bá ní kó kówó sí a ní pé wọ́n gbà òun. So èmi ò kì í ṣe business òkùnkùn. Project tẹ̀ ń wò yìí ó yẹ ká ti parí ẹ̀ láti last year. But àwọn funds àwọn resources tó yẹ ká fi parí ẹ̀ ó wà on hold for so many reasons. For so many reasons I don't want to explain here. Ó wà on hold. So torí pé nǹkan ẹ̀ wà on hold èèyàn kan náà ló ṣèkà yẹn o. Èèyàn kan náà ló ṣèkà yẹn o. Tí n bá wá síta tí mò ń wọ̀n yín lépè àwọn èèyàn máa burú tẹ̀ ń ṣe fún mi lábẹ́lẹ̀. But tèmi yé mi ó yẹ ọmọ tó ń sunkún yéyẹ tó ń bẹ̀. California Paradise City ìbẹ̀dìlẹ́kì Lagos àyíká pàtàkì lélẹ́yìn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ sábọ̀dù sọ. Kí tó wá lọ sínú case. Mẹ́wàá làkà àti ìyá oníyàn. Mo máa ń báyọ̀ kọ́lé dáadáa. California Paradise City ti wà òkè pẹ̀lú measurement tó pé pérépéré láti ra tiyín ní tiyín bẹ́ẹ̀ ẹ pè tàbí Fítì àfihàn. Mi ò mọ bí mo ṣe máa sọ́gbọ̀ àti déèyàn. Láì jẹ láì mu láì sí obìnrin bẹ̀rẹ̀. Tí wọ́n wèrè kan máa jókòó sẹ́gbẹ́ kan tí wàá ní òun sẹ́ẹ̀tì mi ọ̀pù. Àbí ó fẹ́ máa bú mi. Àbó fẹ́ máa dráàgì mi. Ẹ jẹ́ ká lọ sínú kéèsì ìyá oníyan. Ọ̀ká tó dé kéèsì ìyá oníyan ẹ jẹ́ ká dọ́dọ̀ ẹ sábọ̀. Àtìlẹ́ àtọwọ́ ogún ẹ̀ ó dókò gbàgbé. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fẹ́rí fún ìrà lóòótọ́ o. Mo rìn kan Paradise lórílẹ̀ ayé. Ẹ ti wù gbọ́lẹ̀ ọgbọ́. Ilẹ̀ kan ló lọ sún àtọwọ́ àbótí tà. Gbogbo ẹni tó fẹ́ kó wà ẹ̀. Ṣé bẹ́ẹ̀ rí ẹ rí minute tí mo fi travel láti ibi tí mo wà lẹ́ẹ̀kan débi báyìí. Wọ wèrè kan wàá pẹ́rẹ́ ń blogger wàá jókòó sórí online wàá máa sọ̀rọ̀ àwọn èèyàn wàá bí kò fẹ́ tẹnu bọ̀rọ̀ márùn-ún ìyá ẹ̀ pa. Èmi tí mo ti dájú. tí wọn kára lẹ́bẹ̀ kékeré ohun amáyédẹrùn gbogbo láyìíká tó fẹjú bó ṣe jẹ́ pé gbogbo tẹ́lẹ̀ nílò láti gbáyé ìrọ̀rùn nílànà ìwú bẹ́ẹ̀ California Paradise City ìbẹ̀dìlẹ́kì Lagos àyíká pàtàkì lélẹ́yìn fún gbogbo ẹ̀yìn tilé àti òkè tó bí
fi dé òkè òkun tẹ̀ wá ibi tó dáa forí kalẹ̀ sí tẹ̀lé kọ́lé sí níbi gbogbo èèyàn ṣe ń bò wìtìwìtì ẹ̀ tara ṣàṣà kẹsàn-án ẹ̀kọ́ lọ́lẹ̀ kájọ lẹ́nu gbóríwọ California Paradise City Lekki Lagos owó ìfanilápòyà ilé ilé ìlọ jàrá ọmọ lọ́wọ́ wàhálà ọmọ nílẹ̀ ẹ̀ tètè wára ti yín o Wọ́n tó ń jókòó. Èmi tí mo risk life ara mi kiri. Olùmọ̀ ẹ̀ risk life ara mi kiri. Rìn lórí òfurufú, rìn lórí ilẹ̀. Wà á pèrè ń blọ́gà wá fẹ́ kẹnu bọ̀rọ̀ mi. Ìgbà gbá yẹ mi. Ẹ jẹ́ ká gbádùn ẹ sábọ̀. Kẹnu bọ̀rọ̀ mi àti orí. Bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tó lẹ́jọ́ lórí. Àmọ́ àwọn ní fìdí lórí òróró. Ibi ẹnìkan tí fọjọ́ pípẹ́ wáyé. Orí pé kò yọjú ẹ̀rí. Hey! Stop using plastic containers. Orí pé kò yọjú ẹ̀rí, kò yọ ẹ̀rìn, kò yọ nǹkan kan. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la mérí fún ìrà lóòótọ́ o. Mo rìn kan Paradise lórílẹ̀ ayé. Ẹ ti wù bóyá ọgbọ́. Ilẹ̀ kan ló lọ sún àtọ́wà fún títà. Gbogbo ẹni tó fẹ́ kó fà ẹ̀. California Paradise City Ìbẹ̀jú Lekki Lagos. Kárọ̀ òun kọ́ owó kọ yọyọ. Tẹ bá gbọ́ secure environment. Ẹ má yiri eléyìí wò. Àwọn tó wà ń gbọdọ̀ ẹ̀ lókun ní. Iléeṣẹ́ olóyè Lizzy Anjorin ló tà. Pẹ̀lú mẹ́tọ́mẹ́tì tó gbé lókè nílẹ̀. Níbo àti lóru ṣèṣe mẹ́sàn fún rẹ̀. Oníbàlẹ̀ fún ọlọ́fọ̀. Bẹ́ẹ̀ni bá dé California Paradise City. Yóò rí mọ̀ kó wọ̀ kílásì. Ẹ kà sí wọn kára lẹ́mẹ̀. Kéré wọn amáyédẹrùn gbogbo láyìíká tó fẹjú. Bí wọ́n ṣe jẹ́ pé gbogbo tẹ̀lé nílò láti gbáyé ìrọ̀rùn nílá lè wú bẹ́ẹ̀. California Paradise City Ìbẹ̀jú Lekki Lagos. Àyíká pàtàkì lélẹ́yìí fún gbogbo ẹ̀yìn. A máa wọnú ṣó àwọn ọ̀yọ́ oníyan lọ bọ̀tẹ́ ó dàn. Tẹ̀lé kọ́lé sí níbi gbogbo èèyàn ṣe ń bò wìtìwìtì. Ẹ tara ṣàṣà kẹsàn-án ẹ̀kọ́ lọ́lẹ̀. Kájọ lẹ́nu gbóríwọ California Paradise City Ìbẹ̀jú Lekki Lagos. Owó ìfanilápòyà ilé ilé ìlọ jàrá. Ọmọ lọ́wọ́ wàhálà ọmọ nílẹ̀ ẹ̀ tètè wára ti yín o. California Paradise City ti wà òkè pẹ̀lú measurement tó pé pérépéré. Láti ra ti yín ní ti yín bẹ́ẹ̀ ẹ pè tàbí kẹ́ WhatsApp 070555861 tàbí 0704600. Ẹ jọ olóríire kan ẹ bá mi pín ní. Ẹ bá mi pín ọ́fíìsì line èèyàn kan fẹ́ bá mi ralẹ̀. Ẹ jọ èèyàn kan fẹ́ bá mi ralẹ̀. Ẹ bá mi pín ẹ jọ. Ẹ bá mi pín ọ́fíìsì line. Ẹni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tó lẹ́jọ́ lórí. Àmọ́ àwọn ní fẹ̀dọ̀ lórí òróró. Ibi ẹnìkan tí fọjọ́ pípẹ́ wá ilẹ̀. Láyìíká tó wọ ọkàn wọ ẹ̀mí ẹ̀. Ọ̀pọ̀ ló ti bọ́wọ́ tí wọ́n ń padà lé ẹjọ́ lórí ìkóralẹ̀. Àtilé àtọwọ́ ogún ẹ̀ ó dókò gbàgbé. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la mérí fún ìrà lóòótọ́ o. Mo rìn kan Paradise lórílẹ̀ ayé. Ẹ ti wù bóyá ọgbọ́. Ilẹ̀ kan ló lọ sún àtọ́wà fún títà. Gbogbo ẹni tó fẹ́ kó fà ẹ̀. California Paradise City Ìbẹ̀jú Lekki Lagos. Kárọ̀ òun kọ́ owó kọ yọyọ. Tẹ bá gbọ́ secure environment. Ẹ má yí Ṣọ́ọ̀tì yọ fídíò yìí. Àwọn tó wà ń gbọdọ̀ ẹ̀ lókun ní. Iléeṣẹ́ olóyè Lizzy Anjorin ló tà. Pẹ̀lú mẹ́tọ́mẹ́tì tó gbé lókè nílẹ̀. Níbo àti lóru ṣèṣe mẹ́sàn fún rẹ̀. Oníbàlẹ̀ fún ọlọ́fọ̀. Bẹ́ẹ̀ni bá dé California Paradise City. Yóò rí mọ̀ kó wọ̀ kílásì. Ẹ kà sí wọn kára lẹ́mẹ̀. Kéré wọn amáyédẹrùn gbogbo láyìíká tó fẹjú. Bí wọ́n ṣe jẹ́ pé gbogbo tẹ̀lé nílò láti gbáyé ìrọ̀rùn nílá lè wú bẹ́ẹ̀. California Paradise City Ìbẹ̀jú Lekki Lagos. Àyíká pàtàkì lélẹ́yìí fún gbogbo ẹ̀yìn tilé àti òkèrè tó fi dé òkè òkun. Tẹ̀ wá ibi tó dáa forí kalẹ̀ sí. Tẹ̀lé kọ́lé sí níbi gbogbo èèyàn ṣe ń bò wìtìwìtì. Ẹ tara ṣàṣà kẹsàn-án ẹ̀kọ́ lọ́lẹ̀. Kájọ lẹ́nu gbóríwọ California Paradise City Ìbẹ̀jú Lekki Lagos. Owó ìfanilápòyà ilé ilé ìlọ jàrá. Ọmọ lọ́wọ́ wàhálà ọmọ nílẹ̀ ẹ̀ tètè wára ti yín o. California Paradise Ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín. Ayaba Faramade. I was listening to you this afternoon. Sherry, the greatest mistake tí mi ò ní bá wọn ṣe mọ́ láyé. Tí mi dẹ̀ rò pé mi rò kọ́kọ́ mi lè bá wọn ṣe. Àti learn in a very hard way. The greatest mistake we made. Ṣẹ́rí gbà tẹnu ṣó àti Ìyábọ̀ Òjó jáde nígbà yẹn. Mọ́ ẹ pé ìgbà yẹn ká dúró tán ni. Dorcas àti Ìyábọ̀ Òjó ní rówó pa.
ẹjọ́ rìn ló tà pẹ̀lú mẹ́tọ́mẹ́ tó pẹ́ lókè nílẹ̀ níbo àti lóru yèyé mẹ́sàn fún rẹ̀ oníbàdí fún ọlọ́wọ́ bẹ́ẹ̀ni bá dé California Paradise City. ẹjọ́ lórí Facebook ẹ bá mi pín ẹ. sí wọn kára lẹ́bẹ̀ kékeré wọn amáyédẹrùn gbogbo láyìíká tó fẹjú bó ṣe jẹ́ pé gbogbo tẹ́lẹ̀ nílò láti gbáyé ìrọ̀rùn nílá lè wú bẹ́ẹ̀ California Paradise City ìbẹ̀lẹ́kí Lagos àyíká pàtàkì lélẹ́yìn fún gbogbo ẹ̀yìn tilé àti òkèèrè tó fi dé òkè. fídíò ẹ sábọ̀ tí mo fẹ́ pílẹ̀ yẹn lélẹ̀. tẹ́lẹ̀ kọ́lé sí níbi gbogbo èèyàn ṣe ń bọ̀ wìtìwìtì ẹ tara ṣàṣà kẹsàn-án ẹ̀kọ́ lọ́lẹ̀ kájọ lẹ́nu gbóríwọ California Paradise City ìbẹ̀lẹ́kí Lagos owó ìfanilápòyà ilé ilé ìlọjàrá ọpọlọwọ wàhálà ọmọ nílẹ̀ ẹ ti ti wá bóyá ti gbé lọ. California Paradise City ti wà òkè fídíò ẹ sábọ̀. láti ra ti yín ní ti yín bẹ́ẹ̀ ẹ pè tàbí kẹ́ WhatsApp 070555861 tàbí 07047000162. California Paradise City la bá máa pè ní ìlú tuntun ìbẹ̀jìlẹ́kí Lagos ló wà bẹ́ẹ̀ ni bá rà kò ní kábàámọ̀. Gbogbo orí ní dùnú mọ́ iṣẹ́ àṣelà pẹ̀lú ìsinmi ohun ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò. ẹjọ́ ọ́fíìsì nọ́mbà mi Genzy Daddy help me on Facebook please. Láyìíká tó wọ ọkàn wo ẹ̀mí ẹ̀ ọ̀pọ̀ ló ti bọ́wọ́ tí wọ́n ń padà lé ẹjọ́ lórí ìkóralẹ̀. ẹjọ́ àtìlé àtọwọ́ ogún ẹ̀ ó dókò gbàgbé. mo open fídíò yẹn fún ìdẹ́rí open. ẹ sábọ̀ mo rí fídíò ẹ tó ń ta sí actress kan mi ìfẹ́ dárúkọ ẹ̀. ṣé kò séèyàn kan ní Facebook tẹ́lẹ̀ bá mi tí ní ọ́fíìsì náà ní ìgbà. ní iṣẹ́ èèyàn bẹ́ẹ̀ yẹn sí i. ẹ fẹ́ gbádùn ìṣó ẹ fẹ́ bá mi tí ní ọ́fíìsì náà ní ìgbà. California Paradise City ìbẹ̀jìlẹ́kí Lagos àyíká pàtàkì lélẹ́yìn fún gbogbo ẹ̀yìn tilé àti òkèèrè tó fi dé òkè òkun tẹ̀ wá ibi tó dá borí kalẹ̀ sí tẹ̀lé kọ́lé sí níbi gbogbo èèyàn ṣe ń bọ̀ wìtìwìtì ẹ tara ṣàṣà kẹsàn-án ẹ̀kọ́ lọ́lẹ̀ kájọ lẹ́nu gbóríwọ California Paradise City ìbẹ̀jìlẹ́kí Lagos owó ìfanilápòyà ẹ sábọ̀ ti gbé ṣó yẹn lọ yẹn. wàhálà ọmọ nílẹ̀ ẹ tètè wára ti yó California Paradise City ti wà òkè pẹ̀lú measurement tó pé pérépéré láti ra ti yín ní ti yín bẹ́ẹ̀ ẹni yẹn péré ní Àdàbí Promax worldwide. 070555861 tàbí 07047000162. California Paradise City la bá máa pè ní ìlú tuntun ìbẹ̀jìlẹ́kí Lagos ló wà bẹ́ẹ̀ ni bá rà kò ní kábàámọ̀. Gbogbo orí ní dùnú mọ́ iṣẹ́ àṣelà pẹ̀lú ìsinmi ohun ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tó lẹ́jọ́ lórí. Àmọ́ àwọn onífẹ̀dọ̀ lórí òróró. Ibi ẹnìkan tí ń fọjọ́ pípẹ́ wá ilẹ̀. Láyìíká tó wọ ọkàn wo ẹ̀mí ẹ̀. Ọ̀pọ̀ ló ti bọ́wọ́ tí wọ́n ń padà lé ẹjọ́ lórí ìkóralẹ̀. Àtìlé àtọwọ́ ogún ẹ̀ ó dókò gbàgbé. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fẹ́rí fún ìrà lóòótọ́ o. Mo rìn kan Paradise lórílẹ̀ ayé. Ẹ ti wù bóyá ọgbọ́n. Ilẹ̀ kan ló lọ sún àtọwọ́ àkótítà. Gbogbo ẹni tó fẹ́ kó fa ẹ̀. California Paradise City ìbẹ̀jìlẹ́kí Lagos. Kárọ̀ wíkọ́ owó kọ yọyọ. Ẹ bá gbọ́ secured environment. Ẹ má yí. ẹ sábọ̀ ṣe ti lọ yọ fídíò yẹn. Iléeṣẹ́ olóyè Lizzy àjọrìn ló tà. Pẹ̀lú mẹ́tọ́mẹ́ tó pẹ́ lókè nílẹ̀. Níbo àti lóru. ẹ sábọ̀ ti yọ fídíò yẹn ni. Oníbàlẹ̀ fún ọlọ́fọ̀. Bẹ́ẹ̀ni bá dé California Paradise City yóò rí màkó wà kíláàsì. ẹjọ́ ká ló ní fídíò ẹ sábọ̀ dé ó ti yọ nìyẹn. Gbogbo láyìíká tó fẹjú. Bó ṣe jẹ́ pé gbogbo tẹ́lẹ̀ nílò láti gbáyé ìrọ̀rùn nílá lè wú bẹ́ẹ̀. ẹ sábọ̀ lọ́lọ́run bẹ́ẹ̀ ṣe. mi ò rí fídíò yẹn dúpẹ́ lọ́wọ́ ara ẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀. mo fẹ́ finish ẹ tẹ́lẹ̀ ní check YouTube. ṣé ṣọ́ọ̀tì wọn ló wà lórí YouTube. owó ìfanilápòyà ilé ilé ìlọjàrá ọpọlọwọ wàhálà ọmọ nílẹ̀ ẹ tètè wára ti yó California Paradise City ti wà òkè pẹ̀lú measurement tó pé pérépéré láti ra ti yín ní ti yín bẹ́ẹ̀ ẹ pè tàbí kẹ́ WhatsApp 070555861 tàbí 07047000162. California Paradise City la bá máa pè ní ìlú tuntun. yìí tó ń kọ́ọ̀tì tó fi sọ̀rọ̀ ẹ gangan mi ò lè lọ sí YouTube náà máa gbọ́ ṣe irú ọ̀rọ̀ ẹ sábọ̀dì ẹ ló máa disturb mi. bàtà ní important topic tá a fẹ́ sọ. Bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tó lẹ́jọ́ lórí. bóyá ọgbọ́n ilẹ̀ kan ló lọ sún àtọwọ́ àkótítà gbogbo ẹni tó fẹ́ kó fa ẹ̀ California Paradise City
yọyọ. Tẹ bá gbọ́ secured environment, ẹ má yí eléyìí wò. Àwọn tó wà ń gbọdọ̀ ẹ̀ lọ́kùn ní iléeṣẹ́ olóyè Lizzy Anjorin ló ń tà. Pẹ̀lú measurement tó gbé lókè nílẹ̀, kíkó àti lóró. A máa wọnú K-Star ń ṣe lọ lẹ́ẹ̀kan ẹ̀. A máa wọnú ẹ̀ lọ ń sùn. Yóò ní mọ̀ kó wà kílásì. Ẹ kàn sí wọn kára lẹ́mẹ̀. Kékeré wọn amáyédẹrùn gbogbo láyìíká tó fẹjú. Bí wọ́n ṣe jẹ́ pé gbogbo tẹ́lẹ̀ nílò láti gbáyé ìrọ̀rùn nílá lè wú bẹ́ẹ̀. California Paradise City ìbẹ̀jẹ̀ Lagos. Àyíká pàtàkì lélẹ́yìn fún gbogbo èyí ti lé àti òkè tó fi dé òkè òkun. Tẹ̀ wá ibi tó dáa forí kalẹ̀ sí. Mo ń wá bẹ́ẹ̀ fídíò tí Ẹ̀sábọ̀dù ṣe fún actress tó ń pè lágbọ̀n ẹ̀. Kájọ lẹ́nu mọ́ríwọ̀ California Paradise City ìbẹ̀jẹ̀ Lagos. Owó ìpanilágbòyà. Tí ò Ẹ̀sábọ̀dù ṣe fún Ṣẹ́niọlá ni Ṣẹ́niọlá Bàdàn. Orí táwọn èèyàn ń ṣe àná ló ṣe ọmọlọ́mọ lágàn. California Paradise City la bá máa pè ní ìlú tuntun ìbẹ̀jẹ̀ Lagos ló wà bẹ́ẹ̀ ni bá rà kò ní kábàámọ̀. Gbogbo orí ní dùnú mọ́ iṣẹ́ àṣelà pẹ̀lú ìsinmi ohun ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tó lẹ́jọ́ lórí. Àmọ́ àwọn onífẹ̀dọ̀ lórí òróró. Ibi ẹnìkan ti ń fọjọ́ pípẹ́ wá ilẹ̀ láyìíká tó wu ọkàn wo ẹ̀mí ẹ̀. Ọ̀pọ̀ ló ti bọ́wọ́ tí wọ́n ń padà ní ẹjọ́ lórí ìkóralẹ̀. Àtilé àtọwọ́ ogún ẹ̀ ó jókòó gbàgbé. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la mérí fún ìrà lóòótọ́ o. Mo rìn kan Paradise lórí ayé. Ẹ ti wù bóyá ọgbọ́. Ilẹ̀ kan ló lọ sún àtọwọ́ àfúntítà. Gbogbo ẹni tó fẹ́ kó fà. Wọ́n ti sẹ́ndì àwọn lísìsì sí mi ní ìsinyìí. Kí ló dé? Ẹ̀gbọ́n àwọn aṣọ ń ṣe fún àwọn ìdúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ àwọn ìgbẹ́wò àkáǹtì nǹkan ọdún pàpàpàpàpà. Ṣé mi ìjọ pé ṣiṣẹ́ rí wọ́n ti sẹ́ndì ẹ̀ sí mi nìyẹn? Mi mọ̀ mọ́ tí mo ṣe tọ́ lọ́wọ́ o. Mo ti yí owó tẹ̀ gbogbo pé lágbájá ti dáwọ́ àgbọ̀dọ̀ lẹ́yìn ìbá tí àdàrúkọ gbogbo wọn pátápátá. $1 million plus àwọn èèyàn dẹ́ ń ta gbàgbàgbàgbà ó kólẹ̀. Àtàwọn tó wà nínú gúrùpù aṣọ àtàwọn tó wà nínú gúrùpù pàtí àwọn wí. Ṣé ṣòtẹ́ ní ká lọ gbọ́ lélẹ̀? Wọ́n ní $1 million plus Ẹ̀sábọ̀dù. Owó tí ò tí ra ṣú àbàgẹ́ ẹyọ kan ó tó ṣe pàtàkì. Wọ́n kì lọ́wọ́ dọ́là yọ. Another $1 million plus olórí. California Paradise City la bá máa pè ní ìlú tuntun ìbẹ̀jẹ̀ Lagos ló wà. Kò ní kábàámọ̀. Bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tó lẹ́jọ́ lórí. Àmọ́ àwọn onífẹ̀dọ̀ lórí òróró. Ibi ẹnìkan ti ń fọjọ́ pípẹ́ wá ilẹ̀ láyìíká tó wu ọkàn wo ẹ̀mí ẹ̀. Ọ̀pọ̀ ló ti wọ́n ń padà ní ẹjọ́ lórí ìkóralẹ̀. Àtilé àtọwọ́ ogún ẹ̀ ó ń tó kó gbà yìí. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la mérí fún ìrà lóòótọ́ o. Mo rìn kan bá ṣe lórí ayé. Ẹ ti wù bóyá ọgbọ́. Ilẹ̀ tó lọ sún àtọwọ́ àtúntà. Gbogbo ẹni tó fẹ́ kó fà ẹ́. Ẹ̀sábọ̀dù Ọlọ́run yọ ẹ́. I can't find the video. This way, you check my work. Thank you. This way. California Paradise City ìbẹ̀jẹ̀ Lagos. Àyíká pàtàkì lélẹ́yìn fún gbogbo ẹ̀yin ti lé àti òkè tó fi dé òkè òkun. Tẹ̀ wá ibi tó dáa forí kalẹ̀ sí. Tẹ̀lé kọ́lé sí. Ẹ gbàgbé bó ṣe ń lọ. Ẹ tara sàṣà kẹsàn-án. Kájọ lẹ́nu mọ́ríwọ̀ California Paradise City ìbẹ̀jẹ̀ Lagos. Owó ìpanilágbòyà ilẹ̀ ilé ìlọ jàrá. Ó bọ́ lọ́wọ́ wà. Investigating Enola Badmus. I'm coming on the way. Investigating Enola. God bless you. This is where I've seen it. I've seen it. California Paradise City la bá máa pè ní ìlú tuntun ìbẹ̀jẹ̀ Lala Koko, I'm not here to defend anybody. I don't know Bisola Badmus. I've never seen Bisola Badmus. Bisola Badmus. Mo ṣáà mọ̀ pé colleague mi ní Femi Adebayo. Ó dẹ̀ ṣe dáadáa. Àwa náà ṣe dáadáa. Ọmọ ọlọ́mọ ó wà lọ́wọ́ rẹ̀.
ṣàrí fídíò yìí mo fẹ́ pè ẹ́ mo fẹ́ pa kéèsì yìí sí lọ. tábàkò lórí kéèsì àwọn lọ́sọ́dọ̀ kéèsì àwọn ìyá oníyàn. Badmus, I'm coming down the look for you. Kí ló tó fi ṣí ọ́fíìsì fún ẹ l'Abuja? What is your deal? ó ṣe jẹ́ pé gbà tí Bísọ́lá Badmus ra lé ó ṣe jẹ́ gbà yẹn ló ṣe ń bí léèrè pé kí ló dé tán ṣe ṣí ọ́fíìsì fún l'Abuja. I am not here to defend her. I don't know her and I don't want to know her. I've never met her before and I don't want to know her. Àní kí ló yẹ sí ṣọ́ọ̀bù fún lẹ́tọ́ yẹ sí ọ́fíìsì fún l'Abuja lọ́gbọ̀ ẹ̀. If others are not on social media, you're on social media, you do comment everywhere. On social media, you do make it. What is your news and objective? What is your job? What are you doing down? You said it. Torí nǹkan tẹ́ ṣe ní kó lọ́ọ́ bá yín ra bra nìyẹn. Nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe súnmọ́ nìyẹn. Ẹ sábọ̀ nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe lọ súnmọ́ gangan nìyẹn. Òkè tó bá yín rìpọ́ọ̀tì ní Iyan Aladuke. Ìwọ fúnra ẹ ò mọ ṣé ètò ṣe fún Tinubu. Ìwọ sábọ̀ ò mọ ṣé ètò ṣe fún Tinubu. Ò mọ ṣé tí Ìyábọ̀ Òjó ṣe fún Aṣíwájú lọ́dà ìdíjọ́. O rò páwọn ìjọba ò mú tọ́. Wọ́n mú tọ́ wọn mú wọn. O rò pé wọn ò rí wọ àti Ìyábọ̀ Òjó ní Tanzania. O rò pé àwọn ìjọba ò mọ̀ pé wà tí Ìyábọ̀ Òjó jọ ṣiṣẹ́ jọ ń bá àwọn èèyàn lórúkọ jẹ́. Ẹ sábọ̀ gbogbo ayé ń sọ̀rọ̀ ìwọ tó dìklẹ̀ ọ̀tá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dead ìwọ náà ń sọ̀rọ̀ orí ẹ̀ ti dàrú. Sọ́ọ̀rì Ẹniọlá Badmus àbí orí ẹ sábọ̀ orí ẹ ti dàrú. Orí ẹ ó ti gbà bọ̀dù. Orí ẹ ti gbà bọ̀dù. He selected you as their PR. That's master. Èmi ò tiẹ̀ mọ̀ pé òun ti à. You know all what is going on. You are very close to Shey. Are you? Very close to Shey. Ìgbà tó wá close lọ Shey, òun ni Ìyábọ̀ Òjó ṣe lọ bá Shey ìyá fọ́tò. Ó mọ̀ pé Ìyábọ̀ Òjó jẹ́ nǹkan kan ní Nàìjíríà. Ẹ sábọ̀. Ìyábọ̀ Òjó jẹ́ nǹkan kan ní Nàìjíríà. Torí àwọn tó jẹ́ nǹkan ní Nàìjíríà, o lè mọ ẹni tó mọ̀. O lè rí wọn kó máa báwọn èèyàn ya fọ́tò kan gbé sọ́nà. Ẹ sábọ̀ bí mo sọ pé Ìyábọ̀ Òjó is no good as far as this country. Àtijọ́ tí Ìyábọ̀ Òjó ti wà identify pẹ̀lú rẹ̀. Àtijọ́ tí Ìyábọ̀ Òjó káṣírí ẹ̀ ti kúkú òun ti sọ̀rọ̀. Torí ẹ̀yin méjèèjì yẹn wọ́n ti ra píìsì pé you guys are no good. You guys are no good. Ẹ sábọ̀ tí ò tó ṣe fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu. O rò kán forgive ẹ̀. Nobody forgives you. Nobody forgives you. O rò pé gbogbo orí burúkú tí Ìyábọ̀ Òjó ṣe during election tó mislead àwọn youth tó bẹ́ síta tó lọ ń count his scores. Nobody forgives her. Nobody at all forgives her. Gbogbo show tó ṣe yẹn gbogbo nǹkan tí wà tí Ìyábọ̀ Òjó ṣe during election nobody forgives you. If my advert is too loud, leave my page. Leave my page. You cannot hear my voice. Leave my page. Jeff, or because you are Bahrain. In a broadcast. Mom. So, as about òun pe Bísọ́lá Badmus. Sorúkọ tó pé yẹn ṣé Ìyábọ̀ Òjó pé ẹ sẹ́yìn kórúkọ tó pé Bísọ́lá Badmus ń ga. Sọ́ọ̀rì Ẹniọlá Badmus. Mo máa ń gbórúkọ wọn fúnra wọn ẹ má bẹ̀rẹ̀. Ṣé bó ṣe pè ní bárẹ̀ yẹn? Ṣé Ìyábọ̀ Òjó pé ẹ sẹ́yìn?
àyíká tó wọ ọkàn wo ẹ̀mí ẹ̀ ọ̀pọ̀ ló ti bọ́wọ́ tí wọ́n ń padà lé. àwọn ọlọ́pàá tó bá gbé fídíò ẹ fún. àtìlẹ́ àtọwọ́ ogún ẹ̀ ó dókò gbàgbé. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la mérí fún ìrà lóòótọ́ o mo rìn kan paradíṣe lórí. ẹ sábà tilẹ̀ de ọmọ ọlọ́mọ ní bára ẹ̀. ilẹ̀ kan ló lọ sún àtọwọ́ àfọ́títà gbogbo ẹni tó fẹ́ kó fà ẹ̀. ṣe bọ́ọ̀rọ̀ ẹ̀ yàbọ̀ ni. Ìyábọ̀ ìgbèrò pé ó máa bọ́ òun lọ kọ petition. Ìyábọ̀ sọ̀rọ̀ fún ṣe Tinubu àbí. Ó bá ti wá sọ̀rọ̀ fún ṣe Tinubu. Ìyábọ̀ alólórí gbogbo nǹkan tó taara ẹ jáde Ìyábọ̀ Alice Ojo gbogbo ẹ̀ pátá ló máa bọ̀ bẹ́ẹ̀ yín wọn. ṣé bọ́ ọ̀rẹ́ Ìyábọ̀ ni ẹni ọlábàgbọ̀ because o ò lè pe ọ̀rẹ́ tèmi ní irú orúkọ tó pe bí ẹni ọlá o ẹ sábọ̀ tó máa jáde tán fún ẹ. ibi ètò ìyá à ń lọ sí ní sóò yẹn padà. Never come for you before, I will come for you during the week. Anybody that are closer to fún jẹ gbé fún Ìyábọ̀ Òjó ní ìdòwò ti wà stranded níbi tó wà òkú Destiny Boy kò sówó ń bẹ̀ ọ̀rọ̀ ìyá oníyàn àti bàbá oníyàn ó ti lulẹ̀ kò sówó ń bẹ̀ fún jẹ gbé fún ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó kú bẹ̀rẹ̀ tí ń pè ní bárẹ̀ ẹ sábọ̀ ìwà àti Ìyábọ̀ Òjó èèyàn mélòó ló ti ti pàṣẹ yín bímọ rí toró ti gbélé jáde ẹ̀jẹ̀ Ìyábọ̀ Òjó ti gbẹ tó ẹ sábọ̀ tó o bá lè fún jẹ ọ̀lẹ́ díẹ̀ gbé fún. you must eat this cake. Ọ́fíìsì náà ṣe é pọ̀ ó tóbi gan ó tún rà ní fún ẹ. ẹni ọlọ́wọ́ sí ọ̀dọ̀ ṣé gbọ́dọ̀ rà lé fún lóye bẹ́ẹ̀ lọ fún Ìyábọ̀ Òjó ti sọ gbogbo ẹ̀ fún ẹ. and you believe because you are barren the causes Lizzy rains on kids doesn't come. ṣé wọ́n bímọ ni ṣé Ìyábọ̀ Òjó bímọ ni Ìyábọ̀ Òjó lọmọ láyé ṣáà ọmọ Ìyábọ̀ Òjó tó mú cocaine ẹ fún jẹ ẹrù pa. ó máa kàn sáyẹn tọ́wọ́ ayé sábà gbàgbé ẹni ọ̀la. a ní irun pa fún jẹ. At least if you can't see other people within an office. ẹ sábà kí ló gbé sórí sábàkà ṣé sábàkà máa mi kèsẹ́ ìdìbò ló lọ jí olóṣì kọfíkọfí kò fún tiẹ̀ ìnàkú Ìbàdàn ẹ sábọ̀ dìgbà ló tiẹ̀ máa wá kí mi sílé nìbàdàn ìyẹn ọkọ mi ẹ sábọ̀ ìjọ ló máa kí mi kò má dá kí bí màmá síwájú ẹ wá jẹ dínà Ìbàdàn ìyẹn ọkọ mi ẹ sábọ̀ ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù ìyá ọkọ mi ẹ wá jẹ dínà tí yàrá dẹ̀ wá pọ̀ ẹ̀rí máa ń ṣàn tí láti ṣẹ̀ṣẹ̀ kọ́ ìyá ọkọ mi ẹ wọlé kanlẹ̀ náà ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù. ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù. PC wèrè, okay, can I reduce it? Coming from PC wèrè lò ó ti tán. PC wèrè tó ti dá. Ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù. Ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù. Ìyá ọkọ mi ẹ wọlé kanlẹ̀ wá jẹ dínà. Ìyá ọkọ mi tẹ bá rí káṣó tí láti kọ́ káṣó ni láti kọ́
tẹ́ bá rí báyìí ilé yẹn tún ní garage tẹ́ bá wọlé báyìí ẹ kọ́kọ́ rí waiting room ìyá ọkọ mi ẹ̀sà bọ́ọ̀lù ìyá ọkọ mi ẹ̀sà bọ́ọ̀lù ìyá ọkọ mi ẹ wá jẹ dínà ṣé bí òfò Ìbàdàn lẹ pera yín ẹ wọlé kanlẹ̀ màmá dáadáa ẹ wá ga tán ẹ máa bọ̀ ẹ wá ga tán ṣẹ́ni tẹ́ bá ti ń bọ̀ wá sí Ìbàdàn tẹ́ bá ti fẹ́ wá sínú compound wa bàtà gogoro ni mo fẹ́ kẹ́ wọ̀ kẹ́ wá ga tán báyìí you will love it. Olòṣì olórí burúkú ìyá òfò gbogbo ọmọ ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin ló ti kú tán òun àti Ìyábọ̀ Òjó àwọn ọmọ wọn jọ mu kokéènì kí n tèmi pẹ̀lú Bísọ́lá Badmus àbíká ló ń pariwo Bísọ́lá má bínú ìyá mi o ẹ̀bẹ̀ ni ọlá àbíká ló ń pariwo ń bẹ̀ kò tí ẹ̀ yé wa ó yá ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù gbóhùn sókè. Ọlá wà ní PR public relation and I'm telling you the current DIG investigating Enola Badmus. I'm coming down the way for you. Head of his office is in Abuja. What is your duty? Ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù àmọ́dí tó ṣe sí ṣọ́ọ̀bù ẹ̀ ọ́fíìsì fún l'Abuja o ọ́fíìsì ẹ̀ dẹ̀ tóbi bẹ́ẹ̀ ṣe ròyìn o ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù Expire Gala. If others are not on social media, you're on social media, you do comment everywhere. On social media, you do make it. What is your aims and objective? What is your job? Àwọn ò mọṣẹ́ o ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù. What are you doing now? Wọ́n ṣe ọ́fíìsì ńlá fún ṣé Ìyábọ̀ Òjó náà ló wá sọ ògbélé fún ẹ ìyá ọkọ mi ẹ máa bọ̀ wálé ilé bàbá ọmọ ń bọmọ lẹ́rù ẹ sá bọ́ọ̀lù kò dá kí sí màmá wá jẹ dínà kí wọn náà má wá jẹ dínà má bọ̀ ń bàdàn ṣé bó tiẹ̀ ti wálé àbúrò ẹ̀ ń jọ yẹn ṣé bó ti ya fídíò bíbà yìí ó kú ti màdírẹ́sì ilé máa bọ̀ ó lé kanlẹ̀. Ìyá ọkọ mi ẹ sá bọ́ọ̀lù ṣe rí ọ́díò ta láòdì ẹ sílẹ̀ bẹ́ẹ̀. They said they selected you as their PR, personal assistant. They knew all what is going on. You are very close to Shey. Are you deaf or because you are? Ẹ sá bọ́ọ̀lù Expire Gala sórí mo sọ pé Ìyábọ̀ Òjó jẹ́ nǹkan kan ní Nàìjíríà sórí gbogbo àwọn oníkẹ́kà tó wà ń bá ẹ̀yìn they are nobody àwọn náà broke ní Nàìjíríà sórí àwọn oníkẹ́kà tó wà highly connected wọn kì í kó wọn kì í jánu o máa dúró ṣó tó ṣe fáṣíwájú Bọ́lá Ahmed o máa dúró ṣó tí Ìyábọ̀ Òjó ṣe fáṣíwájú Bọ́lá Ahmed o rò fáwọn èèyàn mọ̀ pé Ìyábọ̀ Òjó ní discover wọ́n mọ̀ wọ́n sọ̀rọ̀ ni àwọn èèyàn dẹ̀ mọ̀ wípé ìwọ àti Ìyábọ̀ Òjó lẹ́jọ́ ṣiṣẹ́ last time ìyá ọkọ mi ẹ̀sà bọ́ wọlé kanlẹ̀ ilé ìkọ́ni mo bá wá àdúrà máa gba èpè o jẹ́sí jẹ́ ká gbé wèrè iṣẹ́ gbẹ kan. Investigating Enola Badmus. I'm coming down the way for you. Head of his office is in Abuja. What is your duty? If others are not on social media, you're on social media, you do comment everywhere. On social media, you do make it. What is your aims and objective? What is your job? What are you doing now? They said they selected you as their PR, personal. Jáde kó sọ pé Enola Badmus so ebi ń pa ẹ o kó fún ẹ lówó ó dẹ̀ bẹ̀ fowó ránṣẹ́ sí Ìyábọ̀ Òjó ẹja gbóló burúkú yẹ òṣì lọ́gbẹ̀ nílé lọ́lọ́gbẹ̀. Ilé lè má láì Lizzy. Ó fẹ́ gbó lọ́wọ́ Badmus ni.
ó fẹ́ gbowó ni ó ti wọ́n ní ẹ̀ṣẹ̀ ìṣílé ó fẹ́ gbowó rẹ̀ ló ń ṣe. wọ́n bá tiẹ̀ máa fẹ́ gbé èèyàn ṣaṣíwájú Bọ́lá Ahmed àbí fẹ́ gbé èèyàn tó ṣe Ìyábọ̀ Òjó ọ̀bọ kì ẹ mọ̀ kan tí Ìyábọ̀ Òjó ṣe fún wọn ní during last election. Ìyábọ̀ Òjó is nobody wọn lọ bí Ìyábọ̀ Òjó ebi ń pa Ìyábọ̀ Òjó ní Tanzania tó owó ti tán òkú Destiny Boy kò mówó wá kéèsì àwọn ìyá oníyàn àti bàbá oníyàn kẹ̀dẹ̀ ni ó dáa pé ọmọ pa Ìyá Bafaramadé that woman she too wise. She get how she take arrange that matter. She really manage that matter. Ìyá oníyan bọ́ síbí. Bàbá oníyan bọ́ síbí. Lálàkọ̀kọ́ ògbà yìí tẹ̀ ń wò mí lálẹ́. Mo fẹ́ make it kọ̀kan clear sí. Ṣé rí ẹ̀yin society? Ẹ̀yin lẹ sọ àwọn onítíátà kan. Ẹ̀yin lẹ sọ wọ́n di apànìyàn. Ẹ̀yin lẹ sọ wọ́n di àwọn tó ń ba ayé àwọn èèyàn jẹ́. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì ò ní làákàyè. Ìyá oníyàn mo kí ẹ mo yẹn. Orí ni dry. Ṣé rí ọkọ ìyá oníyàn? Kò lè understand nǹkan tí ìyàwó ẹ̀ bójú. Ìkàlẹ̀. Ṣé rí ìyá oníyàn? Ó ti go through loads of bullying lábẹ́lẹ̀. But nǹkan tó subscribe fún òun ló gbà. Ìyẹn yóò ní olóko okun kó tó gbẹ̀ pàṣẹ. When I wanted to settle down there, he just settle down. Níbi tí Ìyábọ̀ Òjó ya olórí bísí dé, tọ́lọ́hún ti fi gbogbo ohun tó jáde lára ẹ̀ tọ́lọ́hún ti fi pa á lẹ́kún. Kí tó ṣe wedding, wàláì mo ro ti Ìyábọ̀ Òjó. A lot of àwọn èèyàn àwọn láìkì mi àwọn fẹ́ fẹ́ mi. Èmi mọ̀ pé tí Ìyábọ̀ Òjó bá ṣì wà láyé kò lè wọ̀. A lot of my clients wọ́n ní àbúrò wọ́n lẹ́gbọ̀n tẹ́ mọ̀ pàṣẹ àwọn oníyàwó ni máa ń ṣe. Tí wọ́n wá sọ́dọ̀ nítorí wọ́n aṣaṣọ àwọn oníyàwó wọ́n máa ní ọ̀nkù brọ́dà ìgbà àwo tí kò tí níyàwó. Ṣé rí gbogbo ìgbà tí mo kóòdù tẹ́ ẹ̀ mọ́ mọ́ọ̀tì nípa mi. In as much tí Ìyábọ̀ Òjó bá ṣì wà láyé kò sí onítíátà tó máa níláárí tó máa rí ìgbéyàwó ẹ̀ ṣe àfi tó bá lè dúró sórí ẹsẹ̀ ara ẹ̀ bíi ti Àjọrìn. Ṣẹ̀dẹ̀ láwọn onítíátà yín tẹ̀ ń wò yẹn wọ́n value social media validation ju ayé wọn lọ. Social media validation yẹn wọ́n fi máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ wa tọrọ bára. Tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá post fídíò tó bá jẹ́ pé 2 comments péré bíi ti Lizzy náà rí wọ́n lè commit suicide. Wọ́n lè commit suicide. Ṣé ẹ rí bí mo ṣe máa ń post tí ò kì í sí bluetooth nínú ẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọ́n lè commit suicide. Ìyábọ̀ Òjó ò dẹ̀ ní fan base. Ìyábọ̀ Òjó kọ̀ ní time láti create enough fake accounts. Ó dẹ̀ contact àwọn olórí burúkú bíi títí ẹ̀. Ṣé rí tó bá wo comment section mi wàá rí pé àwọn ọmọ tí Ìyábọ̀ Òjó ń lò láti ṣe orí burúkú kódà àwọn ò tó 500. Ibẹ̀ lẹ ti máa mọ̀ pé Ìyábọ̀ Òjó ní fan base. Bọ̀ sórí àwọn 500 yẹn wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ wọ́n lórí ọ̀fẹ́ láti create 1000 fake accounts. Èèyàn kan nínú wọn nígbà míì wọ́n máa ń ṣe mistake
wọ́n comment wọ́n tún fi the same page wọ́n fi dára wọn lóhùn wọ́n máa gbàgbé àti switch. A lot of times ni Ìyábọ̀ Òjó ti gbàgbé àti switch sí page Gistlover tó ti fi personal page ẹ̀ post àwọn nǹkan àwọn ọ̀pọ̀ ẹnu kí Ìyábọ̀ Òjó bọ̀ wàhálà lẹ́yìn. téèyàn bá fẹ́ bẹ́ẹ̀ rajà tẹ́nibọ̀dì bá lóun fẹ́ ralẹ̀ nísìnyí tó bá type ní sèpò fẹ́ ralẹ̀ wọ́n máa wá sínú ojú ẹ̀ náà wọ́n máa ṣépè fún ẹ tó bá lóun fẹ́ raṣọ wọ́n máa wá ní ojú ẹ̀ mọ́ ẹ wọ́n máa ṣépè fún ẹ. Ìdí tí Ìyábọ̀ Òjó ò ṣe rọ́nà lọ nìyẹn ìdí tí gbogbo ọmọ tó jáde lára Ìyábọ̀ Òjó ò ṣe ní lárí nìyẹn ìdí tí Ìyábọ̀ Òjó tó ṣe ń wòran ẹgbẹ́ nìyẹn Ìyábọ̀ Òjó ní táìmù fún ìwà apànìyàn gan. Ẹ wo sórí Faith Òjó Ìyábọ̀ Òjó gbàgbé láti switch ẹ má gbàgbé pé ó process Gistlover ó tún wá process page rẹ̀ same thing Ìyábọ̀ Òjó gbàgbé láti switch gbogbo àwọn evidence làwa ní lọ́wọ́ ta fi mọ̀ pé Ìyábọ̀ Òjó ní Gistlover. Gbogbo bí Ìyábọ̀ Òjó ṣe go live lórí ọ̀rọ̀ DJ Splash lọ́dà Gistlover Ìyábọ̀ Òjó gbàgbé àti switch. tó ti èyí tẹ bá wo Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó ẹ rí pé àwọn tó máa ń celebrate wọn àwọn tí Ìyábọ̀ Òjó ò celebrate rí wọn àwọn tó máa ń ní lára dáadáa. Ẹ jẹ́ kí n fún yín ní sample ẹ wo gbogbo àwọn tó ń bá Ràkúnmí Onígbáná tó máa ń ba polówó ọjà ẹ̀ èwo nínú wọn ló ṣe fíìmù tí Ràkúnmí àbí Ìyábọ̀ Òjó tí wọ́n bá wọn rìpọ́sì. Ṣe rí àwọn tó ń lò yẹn wọ́n ti ní àṣírí nípa wọn tó fi pín wọn dáhùn. Ẹ rí pé relationship Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó pẹ̀lú àwọn other artists it was never a balanced relationship. Kí la máa ń pè ní balanced relationship? I rub your back, you rub my back. Kẹ́lẹ̀ bá mọ̀ pé there is fire on the mountain. Ẹ rí pé relationship Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó it's all about people rubbing their back but they can never rub people's back. Ó ní àǹtí wa kankan tá a máa ń celebrate dáadáa mi àǹtí wa yẹn wá fẹ́ ṣe lọ́ǹchì fíìmù ẹ̀. Àǹtí wa yẹn wá fẹ́ ṣe no wọ́n fẹ́ preview fíìmù wọn ní sinimá. Ìyábọ̀ Òjó àtàǹtà àǹtí wa yìí wọn kì í ṣọ̀rẹ́ wọn ò celebrate ara wọn wọn ò kíra wọn rí. Your comment is very important. Your comment if you are not commenting I will just off go and sleep. Nígbà tí sísá wa fẹ́ ṣe preview film ẹ̀ Ìyábọ̀ Òjó wà lọ a pàdé ní preview yẹn ṣe rántí. Ìyábọ̀ Òjó ó tàn àǹtí wa yìí ó tàn wọn lọ sí Tanzania àǹtí yìí ò tí kúrò ní Tanzania tó ti bẹ̀ sí ní bayí méjì àǹtí yẹn jẹ́ kò pé ọ̀sẹ̀ kan tí àǹtí yẹn kúrò ní Tanzania àǹtí yẹn ṣe birthday ẹ mú bí tí Ìyábọ̀ Òjó ti celebrate àǹtí yẹn wá. Ẹ rí pé láti ìgbà yẹn làwọn èèyàn wọ́n ti switch kúrò lẹ́yìn àǹtí yẹn torí wípé Ìyábọ̀ Òjó mọ̀ pé òun ti bà image ara ẹ̀ jẹ́ kò sí bó ṣe lè lọ́lá tó tí àwọn èèyàn bá ti rí ẹ pẹ̀lú Ìyábọ̀ Òjó ọjọ́ yẹn ló ti ṣubú kó tún máa dìde láyé ẹ ọwọ́ náà ló wà. Ìyábọ̀ Òjó dẹ̀ mọ́mọ́ package ayé ara títí ẹ̀ bẹ́ẹ̀ ó ti step on toes ó ti bà ayé àwọn èèyàn jẹ́ so àwọn èèyàn ti di Ìyábọ̀ Òjó mú. The moment they see you with Ìyábọ̀ Òjó you are a goner. Àǹtí yẹn dé láti party Ìyábọ̀ Òjó Ìyábọ̀ mọ̀ pé mo máa celebrate àti ẹ̀ máa celebrate yẹn gbọ́n torí pé
ó fẹ́ kógun jà àǹtí yẹn ó tún àǹtí yẹn lọ àǹtí yẹn ò tí ì kó Tanzania kan tí ń búlé àǹtí yẹn ǹjẹ́ rí àǹtí yẹn pẹ̀lú Ìyábọ̀ Òjó mọ́ ẹ rí pé next thing tá a máa rí ni wípé Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ sí ní búlé àǹtí yẹn London amẹ̀bọ̀ àǹtí yẹn wá ṣe kí ni àwọn náà wá bẹ̀rẹ̀ business bí àǹtí yẹn ṣe tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ promote wedding ọmọ ẹ̀ ṣé kò yẹ kí Ìyábọ̀ Òjó bá àǹtí yẹn promote business táǹtí yẹn ṣẹ̀ṣẹ̀ gbé wá. ẹ ti rẹ́ni ẹni sọ pé fún mi àǹtí yẹn lẹ́hìn follow a lot of people follow that. a lot of people follow that. tẹ́ bá wo àwọn ọmọ tí Ràkúnmí Onígbáná ti àtàkì yìí dáadáa àwọn ọmọ yẹn ló wà ń ta lẹ́nu tí Ràkúnmí Onígbáná sọ pé ń celebrate òun ọjọ́ wo làwọn ọmọ yẹn ti ṣe fíìmù tí Ràkúnmí celebrate wọn. so ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ Ìyá Oníyán. Ìyá Oníyán, you fought a strong battle. Ibi tó lọ yẹn ẹlẹ́hà tó ń borí ó lọ bẹ̀ ó tẹ́bọ̀. Kò kí ń ṣe stepson mi ló ní problem o kò dẹ̀ kí ń ṣe family stepson mi ló ní problem. Sórí stepson mi yàtọ̀ sí pé ó jẹ́ olókìkí ọmọ ńlá ni ó ṣú ọ̀pọ̀ máa lówó wọ́n fojú kéré ẹ̀ wọn ò mọ̀ kó máa padà jẹ́ èèyàn. Nígbà tó ń jẹ́ èèyàn lọ ìgbéyàwó tí wọn ò tòrò. Tẹ́ bá wo géèmù tó ń gbá fún stepson ni táwọn bá wà nílé ọkọ kò kí ń síyàwó nílé stepson ni tó bá kù díẹ̀ kan kúrò nílé ọkọ wọn stepson mi ṣẹ̀ máa wá gbéyàwó. The moment tí stepson mi bá gbéyàwó wọn kì í lo ọdún kan sọ́dún méjì wọ́n máa kúrò nílé ọkọ títí wọn wọ́n wá dilé mọ́ṣú. Wọ́n á dẹ̀ make sure pé ìyàwó tí stepson mi wá gbé yẹn ó kúrò nílé ẹ̀. Ẹ̀yin lẹ ò fura ẹ̀ kì í connect jọ. Sherry stepson ni lover boy ni and he's a responsible family man. Am I communicating? Bó ṣe wà yẹn wọn ò fẹ́ kó kọjá lára wọn. Ogun tó fi ń ja stepson ni ó pọ̀. Wọn ò fẹ́ kó kọjá lára wọn. Ó kọjá lára wọn. Ó tún wá lọ ní political backup. Wọn ò dẹ̀ fẹ́ obìnrin kankan lọ́dọ̀ ẹ̀. Ṣé rí Ìyá Oníyán? Ìdí tèmi ṣe ń bínú sí. Ìdí tèmi ṣe ń bínú sí lélẹ̀. Obìnrin tó bá wà reasonable. Bí mo ṣe sọ fún ilé ẹ̀kọ́, o ò gbọ́dọ̀ fẹ́ ọkùnrin onítíátà. O ti fẹ́ onítíátà rí. Èèwọ̀ ni fún ẹ. Tó bá fẹ́ àwọn ọmọ onítíátà tó jẹ́ nípa onítíátà, o lè jẹ́ lọ tó bá fẹ́. Tẹ́ bá wo ìkan nínú àwọn boys yẹn tóun àti stepson mi jọ máa ń fi gagbada, ẹ rí wípé ó ti níyàwó títí ẹ̀ kó tó lórúkọ. Ẹ rí wípé gbogbo àwọn tó tún fẹ́ mú lọ́rẹ̀ẹ́ bó ṣe ń try láti gbé àwọn ọmọ yẹn síwájú
àwọn ọmọ onítíátà yóò jẹ́ káwọn ọmọ yẹn sí ọbọ̀ síwájú. Ẹ bá mọ tán tẹ̀ mọ́lẹ̀ láti lè rí ní relevance. Ẹ máa gbọ́ o, tẹ bá mọ tán tẹ̀ mọ́lẹ̀ láti lè rí ní relevance. O ò ní sọ pé o fẹ́ fẹ́ onítíátà ọkùnrin tó ti fẹ́ onítíátà obìnrin rí. Má gbàgbé pé o ń ṣe pọ́n mara mú o, o ṣe pọ́n lówó lọ́wọ́ o. Social media náà fi ń package ara wọn ò jẹ́ nǹkan kan nú ayé o, àtọwọ́dẹ́nu ni o. Wọn ò jẹ́ nǹkan kan nú ayé o, wọn ò dálé kọ́rí o, wọn ò dá mọ́tò rà sídìí ara wọn o. Ẹ gbàgbé social media tó fi ń package ara wọn. Tẹ bá mọ àwọn tó mọ̀ wọ́n délédélé ẹ kò ṣe ẹ ti kọ́ dànù. Now ìwọ ìyá oníyàn ó wọ ọbẹ̀ yẹn day one tó ti wọ ọbẹ̀ yẹn mo imagine irú búlì tó went through lọ́pọ̀lọpọ̀ Nigerians wọn. Ọ̀pọ̀lọpọ̀ Nigerians wọn mọ̀ ọmọ kan ló ní níbẹ̀ ó yẹ kó rọ́jú kó ṣàpé méjì mẹ́ta. Ọmọ ẹ̀yẹn ti dàgbà jù bó o ṣe ti wọlé méjì mẹ́ta could have saved you. Sórí pẹ̀lú ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ó máa dì fún ẹ kó tó lè rọ́kùnrin mi tó o bá ṣọ́ra ó likely jẹ́ pé o máa single for the rest of your life. Wàá rí wípé ibi tó strong dé àṣírí ọmọ ẹ kò bọ́ síta. That is how strong, like you are a very strong woman. Àṣírí ọmọ yẹn ò bọ́ síta. Sórí àṣírí ọmọ ẹ tí ò bọ́ síta yẹn ọkọ ẹ gbọ́dọ̀ dance to their song. Mo fẹ́ kó mọ̀ pé ọkọ ẹ náà pay lots of dues tí àṣírí ọmọ ẹ ò fún bọ́ síta tọmọ ẹ dẹ̀ fi dàgbà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ẹ. Ọkọ ẹ pay so much dues and he really wants that marriage to work. Sórí àṣírí ọmọ ẹ tó ti wà lọ́wọ́ wọn yẹn wọ́n ti gba owó, wọ́n ti gba ẹ̀pọ̀n nídìí ẹ̀, wọ́n ti threaten ayé ẹ̀. Separation yín ló lè fún bọ̀bọ̀ yẹn ní fọkànbalẹ̀ lẹ́mí ẹ̀ lè fi gùn. Separation yín ni wàá rí pé ẹni tó bímọ mẹ́ta gan kò nírú ọmọ tó ní, ẹyọ kan tó ní yẹn ìgbà tiẹ̀ ló di commissioner, ó dẹ̀ tún ti ní political ṣọmọ future bright gan politically. Ọmọ tí wọ́n dẹ̀ gbé dání ọmọ dáadáa ni, ó yẹ kó o ti rọ́jú bó ṣe bí ẹyọ kan yẹn kó tó fẹsẹ̀ nílẹ̀, bóyá IVF ni o bóyá bẹ́ẹ̀ gbé ni o. Owó tẹ kó lọ sí Indian can actually give you another child. Kò sí nǹkan kan tó ṣe ọmọ yẹn, Ọ̀tẹ́dọ́lá nírú ẹ̀. Àwọn kankan wà nínú family sacrifice ni. Àìmọye àwọn olówó tó nírú ẹ̀. Owó tẹ́lá ẹ̀kọ́ lọ sí India yẹn but ó wà childish, ó wà petty, ó ní wisdom àti fẹ́ bọ̀bọ̀ yẹn. Ìyá méjì ló ń jẹ bọ̀bọ̀ yẹn. Ó grow, ó petty. Kí bọ̀bọ̀ yẹn separate from you ní ìfọkànbalẹ̀ bọ̀bọ̀ yẹn. Maybe that was the reason the family said no, you have to go.
because you are extremely petty. Sórí owó tẹ kó lọ sí India yẹn wàá sọ fọ́kọ ẹni pé má wọrí bọ́lá ń ṣe jẹ́ orí nìyẹn. Sórí owó tẹ kó lọ sí India yẹn ó fún yín ní bẹ́ta tó máa bá yín gbé, ó fún yín ní ìbejì tó máa bá yín gbé, ọmọ ọ̀dọ̀ lẹ máa háyà sí, wàá dẹ̀ ní another upright ọmọ pẹ̀lú another upright ọmọ yẹn ìwọ ló yẹ kó o dìdí lẹ́yìn ọgbà. Begging the guy cannot sustain your marriage. There are times as a woman you become a warrior. There are times as a woman you be in front of the family. Kò kí ń ṣe gbogbo ọkùnrin lẹ́nu ẹgbẹ́ wàhálà. Kò ń ṣe tó bá wu ọkọ ẹ, he is a very gentle soul. That boy, that man, sorry, your husband is going through a lot. Lọ́wọ́ àwọn tó mọ àṣírí ọmọ ẹ tán fi ń tèmù ẹ, a máa tú àṣírí ẹ, àdémi ló tẹ̀ báyìí, a máa tú àṣírí ẹ, gbówó báyìí pàdé mi. Ṣé rí ẹni tí kò ní instrument Ìyábọ̀ Òjó kò lè mú number one mọ́ Ìyábọ̀ Òjó lọ́wọ́. Ṣé rí Ìyábọ̀ Òjó la rí tà ń sọ. Ṣé rí tó wà níwájú Ìyábọ̀ Òjó yẹn ó gbóná ju Ìyábọ̀ Òjó lọ, ó ní instrument ju Ìyábọ̀ Òjó lọ, torí pé ẹ̀jẹ̀ ọmọ ọ̀yọ́ ọmọ bàbá ẹ̀ ló ń bá handle social media lifestyle. Tí kò bá gbóná ju Ìyábọ̀ Òjó lọ kò ní wà níwájú Ìyábọ̀ Òjó. Kò sí bàbá ńlá kú ẹni tó ní ẹ̀mí Ìyábọ̀ Òjó. When it comes to kan pààyàn, wọ́n fi social media pààyàn dànù, wọ́n búlí èèyàn. Níbi tó ń jọ kan wá ara wọn dé, ẹ rí pé àti Ìyábọ̀ Òjó àtọmọ tá à ń sọ yìí, ìyẹn àgbésù bàbá oníyán, àgbésù bàbá oníyán àti Ìyábọ̀ Òjó ẹ lọ wò wọ́n dáadáa, ẹ rí pé Ìyábọ̀ Òjó máa ń come out fún ni, tó máa dárúkọ ẹ̀ tó máa wọlé pẹ̀ tọmọtọmọ ẹ̀, torí pé olè ló mọ pàṣẹ olè tọ̀. Ṣé rí ibi tóun náà wà yẹn ó gìràn ju Ìyábọ̀ Òjó lọ. Ìyàtọ̀ ni wípé òun ní ẹbí tó ń bá ṣe fíìmù, Ìyábọ̀ Òjó ò ní. Ìyábọ̀ Òjó ti extend lọ sínú ọ̀dọ̀ àwọn politician fowó ọ̀fẹ́, òun ò extend lọ sí ọ̀dọ̀ àwọn politician, òun dúró síbi fíìmù ni. Fẹ́ overtake kíkú pa ẹ́ ń bí, fẹ́ overtake kíkú pa ẹ́ ń bí, so pé wọn fíìmù ṣe kíkú pa ẹ́ ń bí. So ṣẹ́rí when we talk about pé wọ́n ń lo mídíà, àgbésùn bàbá oníyán ó ya wèrè jù Ìyábọ̀ Òjó lọ. Òun fi títí ẹ̀ ṣe fíìmù, Ìyábọ̀ Òjó fi tiẹ̀ tọrọ bára, yàtọ̀ àwọn méjèèjì nìyẹn. But òun tún sì gíràn jù Ìyábọ̀ lọ. That is why it is very difficult for Ìyábọ̀ Òjó láti tame ẹ̀. Àwọn méjèèjì wá reach agreement recently, torí wípé when it comes to this kind of scandal, Ìyábọ̀ Òjó is good. When it comes to production, òun good ju Ìyábọ̀ Òjó lọ. But pé social media wọ́n fi bàtà èèyàn jẹ́, pé kán fi so èèyàn dèrò ẹ̀yìn, àgbésùn bàbá oníyán ó senior Ìyábọ̀. But àgbésùn bàbá oníyán fíìmù yẹn lòun dórí títí ẹ̀kọ́, òun ò fi gba donation bí Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó fi tiẹ̀ gba donation. Oya, call my husband. Call my husband.
Call my husband. Call my husband. Call my husband. Thank you. Ṣé ń gbọ́ mi? Now, ìyá oníyán. Wo kálíbà ẹni tó ń fọ́kọ ẹ tẹ́lẹ̀. Kí ló ní tó fẹ́ fi bá compete? O mọ̀ wípé ọkọ ẹ máa padà. Ó máa lọ jẹ̀gbin onírun rẹ̀. Torí wípé ipò kẹta ni ràkúnmí wà. Ipò kẹta tí wọ́n bá ní kán tó àgbésùn bàbá oníyán ni 1, Ìyábọ̀ ni 2, ràkúnmí ni 3. Àgbésùn bàbá oníyán tí kò bá powerful jù Ìyábọ̀ àti ràkúnmí lọ kò ní dúró síbi tó wà yẹn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní area of specialization, and that is why it is very difficult for them to do another business. Òun lè ṣe rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n wo kókó mọ́ fíìmù rẹ̀. Ẹ rí pé ràkúnmí kò léèyàn méjì tó máa ń pariwo. Ṣé rí tí ràkúnmí náà bá ń sunkún wàhálà yìí tí ẹ yé. Bolórí burúkú ni ràkúnmí, kò sẹ́ni tó máa gbèjà ẹ̀. Wọ́n jọ ń ṣera wọn ní ṣéègè ni. Wọ́n jọ ń ṣera wọn ní ṣẹ́rí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní ṣàgbákò wọn nírun àjáyé ni. Ní ṣàgbákò wọn. Ẹ ṣàmì kẹgbẹ́ tó ẹ̀mí. Ní ṣàgbákò wọn. Ní ṣàgbákò wọn. Ẹ ṣàmì. Àwọn mẹ́tẹ́rí tí ràkúnmí bá ti bẹ̀rẹ̀ ẹkún, wọ́n ti bà tòun jẹ́ o. Torí pé àgbésùn bàbá oníyán, as far as that film industry, tó o bá ṣagídí pé o fẹ́ overtake wá fẹ̀mí ẹ̀ jì. Wọ́n ya wèrè gan. Tìyábọ̀ Òjó ni pé mówó wá. O gbọ́dọ̀ mówó wá. Tó o bá ti rí gúgúrú tìbọ̀ Ìyábọ̀ Òjó lẹ́nu, á fi ẹlẹ̀ bí oṣù kó tún padà bọ̀ tó bá ti náwó tán. So ti eyín. So now, ìwọ ìyàwó, you don't have what it takes to marry that guy. My stepson will always go back to àgbésùn because wọ́n ti jọ ń bọ̀ tipẹ́. Ìwọ kẹ̀dẹ̀ ní understand kọ́kọ́ ẹ soft. When you marry a man like your husband, you become the warrior. You become the warrior. Ṣé orí kí ọkọ ẹ jí nígbà náà? Kí ọkọ ẹ realize wípé ìyàwó mi wà ń bẹ̀ fún mi. Ó go a long way. Ó go a long way. Ṣẹ́gbọ́n tí Ajé Anúra sọ, mami, I really thought àgbésùn bàbá oníyán is also a victim but scared of Ìyábọ̀. Mami, mà àgbésùn bàbá oníyán. Mọ̀. Mami, mọ̀. Àgbésùn bàbá oníyán. Ẹ lọ bèrè ayé lọ́wọ́ ẹlẹ́hàá àná. Èyàn tí bàbá oníyán kọ́kọ́ fẹ́. Ẹ lọ ohun tó mẹ́lẹ́hàá tí òdò kó bàtà. Ohun tó mú odidi ẹlẹ́hàá Ọlọ́run, ẹlẹ́hàá ànábì tí òdò kó bàtà. Ṣé rí àwọn ọmọ yẹn? Ẹ wá, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kankan fún mi. Irú èmi nísìn, èmi ò ráyè, èmi ò mọ fẹ́ kàkà òtún mi. Èmi ò dẹ̀ kí ẹ, ó bá bẹ́ tàjú mi lọ́mú, bá bẹ́ tàjú ẹ lọ, mi ò rí ẹ. Èmi ò rí ẹ. Tó ti èyí. Ṣé rí ọmọ tí wọ́n náà gbé lọlé, wọ́n introduce sí Oníyan. Níbo náà ti rí ọmọ yẹn? Níbo náà ti rí? Níbo náà ti rí? Ta ló introduce ẹ sí bàbá Oníyan?
tọ́wọ́ àgbésùn bàbá oníyán bá mọ́ kí ni bàbá oníyán lọ introduce onítíátà síyàwó ẹ̀ tó dẹ̀ mọ̀ fáwọn ní special child. Bí bàbá oníyán ṣe wà yẹn láàrin èmi àti yín best option ló ti ṣe yẹn torí ìyá oníyán kò ní ohun tó lè fi fẹ́ bàbá oníyán. Bàbá oníyán is a soft-hearted man. He need a grown woman, a woman that will ask him, ọkọ mi jókòó má wọlé, ọkọ mi jókòó. Nígbà táwọn ti wá jẹ ìgbà tán dé ẹbí dídí ti gba ọkọ ayé ìwà dúró sínú ilé. Ọkọ mi ẹ wojú Florida, ọkọ mi ẹ wètè Florida, dádì wa ẹ wá pa Florida, bàbá wa ẹ wá pa Florida la fẹ́ jẹ àbí ẹ bá mi gbé Florida lọ sọ́nà jíjìn. Dádì ìwọ jókòó má wo mi, ó yá ta ló kàn pòà òun lẹ ṣe rí tí márèjì ni ó sì ṣe wọ́pà. When you marry a man tó bá rí pé àwọn àgbésùn ẹ̀yà wèrè bíi màálù olójú kan, you need to become a terrorist. That is when you can sustain your marriage. Àwọn àgbésùn àwọn ọkọ wa nígbà míì wọ́n gbọ́dọ̀ determine nature àwa ìyàwó. Even tó o bá di terrorist wà lọ kọ́ bó ṣe máa di terrorist in nature. Bọ̀ má pa tèèyàn jẹ́, má terrorize àwọn tó wà at peace pẹ̀lú ẹ̀, but má wòran tán bá terrorize ọkọ ẹ̀. Ó ti yẹn, that man is too soft fún gbogbo wàhálà tẹ̀ ń bá fà yìí. Tó bá jẹ́ pé mi ò di díràn federal tí mi ò di terrorist sọ̀rọ̀ àwọn blackmailers, ẹ lọ ṣẹ́rí ẹjẹ́ ìsọ nature ọkọ mi fún yín. Ọkọ mi jẹ́ ẹni tí kò láìkì wàhálà rárá, ètò ẹ̀ ló ṣe níyàwó méjì nígbà yẹn, ó dẹ̀ ní àlè. Ọkọ mi ẹni little things ó máa kúrò lé ní kòkó. Obìnrin ló máa ń gbé báàgì lọ́dọ̀ ọkọ mi ló máa ń gbé báàgì. Tí ọkọ mi bá rí little thing tó bá threaten ẹ̀ ó máa kúrò lé ẹ̀ ní mọ́. Òun ló ṣe ní girlfriend rẹpẹtẹ. Ẹ bá ti bẹ̀rẹ̀ wẹ̀ ó ń lọ́n ti ẹ̀ nìyẹn. Ẹ lè má rí oṣù kan kò bẹ́ẹ̀ kọ́kọ́ mi ò ṣe rí o, ọkọ mi ò kúrò ní ilé fẹ́ mi rí o, but story wọn àti history wọn tí mo mọ̀ tó bá dijọ́ kan máa sọ. Obìnrin oní polybag la máa ń gbọ́, in fact oní ampit pọ̀sì lọ́kọ mi. Ọkọ mi ètì anything tó bá threaten life ẹ̀ because kò láìkì wàhálà toró ní jọ̀ǹgàn lòún fúnra ẹ̀. Alhaji wa highly disciplined, ó máa sọ fún ẹni pé kàkà kóun nù ẹ̀ òun máa kúrò lé. Nítorí ẹ̀ ní bàtà ṣẹ̀ṣẹ̀ fẹ́ra tálájí bá ní black ní nǹkan máa ní rọ white ní níwà black ní kíní yẹn, black white ní nǹkan yẹn Alhaji máa pè ní black, máa ní white ní nà ó. A ní ìgbà tí mo ti pé argument lásán ó ti mú báàgì ó ti fi sample wo báàgì ọkọ mi ò jù báyìí lọ, báàgì Alhaji ò jù báyìí lọ. Ẹbẹ̀ láwọn tó bá mọ̀, ẹbẹ̀ láwọn girlfriend, ẹbẹ̀ láwọn mọ́mì tó ti fẹ́ rí, gbogbo báàgì Alhaji kò jù báyìí. Tí nǹkan kan bá owó tó bá ti ṣe báyìí ó ń lọ nìyẹn, kódà kò sí pọ́ǹpù àti wẹ́ńdẹ̀. Ibi tí ẹ bá mọ́ bólóró ni ìgbà tá a kọ́kọ́ fẹ́ra ọdún mo kọ́kọ́ wọ́kàn nìyẹn.
tí white bá wà lẹ̀ tọkọ mi bá ní black ni bàtà ti lájú bí ẹ̀kún ẹ̀ méjì tó ti gbé báàgì sábí bàbá wa ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ní dídá àmúnú ayé orí ìkúnlẹ̀ mo lè wà lórí ìkúnlẹ̀ for 2 hours ẹ má bínú sọ ẹ má bínú ìgbà tó ti pé white ní nǹkan wọ́n bá ti ní ìjọ mi ìgbà tó dé ẹ̀ wọ́n sọ pé wọ́n bá ti ní heartbeat black ní kíní wàláì black ní heartbeat ìgbà míì máa ṣe mistake tó wá ní heartbeat black ní kíní máa nílò heartbeat white ní tó bá ti wáyé black ní wàláì black ní ní èrí dáadáa ní ẹ má bínú tó bá ti wádìí after 5 minutes heartbeat white tó pé yẹn àti mo ní black ní ilé tó ṣe proof bàbá wa kí n proof kẹ́ ẹ gbé báàgì sábíà ohun tẹ́ ẹ bá ti pè ní ìfẹ́ wà lálàyé mi nílé ayé mi ṣé ibi mo eburú tó níta yẹn ṣé rò pé mo burú yẹn èmi ni mo láìkí peace láyé mi ò ṣe oníwàhálà wọ́n ṣe ẹwọ ẹrípa lọ́wọ́ nǹkankan lẹ́ẹ̀kan ara nǹkankan kalẹ̀ mú sọmọ bábìt 10 ló máa tó ọkọ mi ní 3 ló máa tó mo ní àbìt 10 ló máa tó wọ́n ní kí ni ẹ má bínú 3 ni ó ṣẹ̀ṣẹ̀ rántí mi wàláì 3 tẹ́ ẹ sọ yẹn mẹ́ta yẹn ni 3 tẹ́ ẹ sọ yẹn ni ìgbà tí mo dẹ̀ ti mọ̀ pé 10 ni ìlú ìwọládẹ tí fẹ́ ọ̀dà nǹkan ẹ wọlé tí wọ́n bá gbé 3 yẹn dé ó tún máa tẹ́kọ̀ọ́ ní another 1 month wọ́n tó gbé ìtókùdé èmi lè mọ̀ èmi torí iṣẹ́ tèmi ni interior kì í ṣiṣẹ́ aláàjì exterior aláàjì máa ń ṣe tiẹ̀ kọ́lé sílẹ̀ ní kémi wá ṣe interior because ọkùnrin lọkùnrin máa jẹ́ mo wá sọ fún wọn gbà tó tóbi 2 minutes ní habit ẹ ti jẹ́ ká lọ wọ́n wò 3 yẹn náà ń tẹ pé ni o ẹ já lọ wọ́n wò ẹ jẹ́ ká lọ wọ́n wò ọ ní mi ò ráyè 3 yẹn ni ẹni tó fẹ́ supply wa ló pè mí tí mo ní call my husband mo tún fi wọ́n lẹ̀ díẹ̀ habit mo pe bọ̀bọ̀ yẹn nísìnyí o ó ní káwọn wò ẹni bọ̀bọ̀ yẹn ló sọ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni sà bọ̀bọ̀ yẹn ló ní ká lọ wọ́n wò òun lọkọ mi ṣẹ̀ṣẹ̀ wàá mú tepu ìgbà tá lọ wọn lẹ́ẹ̀kan yín tẹ̀lé mi mélòó lọkọ mi padà pé mélòó náà padà pé àbí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lẹ́ẹ̀kan ẹ̀yin tẹ́ wo former show yẹn mélòó lọkọ mi padà pé ńgbà tá lọ wọn mo bọ̀ ace bá mi pé bọ̀bọ̀ yẹn tó máa wà ní báńkì èmi tí mo ti gbé wa ó wà ń bílẹ̀ kan gbàtẹ́ mẹ́tàlá kí á gíw ni each kíní tá a máa rà sí kíní ó wà ń bí mélòó ni mo pè pé tá a máa ní ìdìsẹ́ ẹyọ kọ̀ọ̀kan mélòó ni mo pè 10 mo ní 10 àbí mélòó ni dádì pè dádì ní 3 àbí ṣé mo bá wọn á gíw kí ni mo sọ pé kí ká padà lọ ṣe mo ní ká ṣe 3 yẹn àìbẹ́ẹ̀kọ́ létà mo wá ní ẹ fún mi ní tepu kábí mẹ́sọ̀ ẹ̀ bàtà lọ́ta dé sí mélòó náà padà gíìsì lọ́bẹ̀ lọ́wọ́ pé dáàdì mélòó lẹ́fẹ́ padà lọ́bẹ̀rẹ̀ kó padà wá wọn lọ sọ pé dáàdì mélòó sọ pé mélòó ni àwọn àtòyìnbó yẹn jọ wá gíìsì pamara èmi tí mo ti gbọ́n èmi tí mo ti gbọ́n gbàgbégbà kan ni bá ti ní a ní 10 ni ṣé bí iṣẹ́ mi ni ṣé iṣẹ́ yín ni a ní orí mi ò pé nìyẹn tó bá dẹ̀ ti ń di orí mi ò pé wó báàgì òjò báyìí lọ àwo lọ nìyẹn àwo lọ báàgì bábí pé dáàdì nìkan wá báàgì ọkọ mi kò tú tó bá ti gbé sábíà báyìí obìnrin máa ń ṣe sùúrù wàá ṣe sùúrù nínú ilé tó bá wá sọ́ọ́dì ọkọ ẹ̀ pé ọkọ ò fẹ́ wàhálà tó bá ti sọ́ọ́dì ọkọ ẹ̀ anything tó bá fẹ́ threaten marriage ẹ̀ wà á dúró tán ni. dádìdà alpha mo ń bọ̀
wọ́n ti rẹ jù wọ́n máa tó jí padà sùn tó ra máa ṣiṣẹ́ mọ́jú bẹ̀rẹ̀ léèrú. brọ́dà yín Adéníkẹ́ báàgì òjò báyìí lọ obìnrin ni máa ń gbọ́ tó máa sọ pé ìyàwó pólí báàgì dádì wa gbogbo báàgì wọn òjò báyìí lọ kò dẹ̀ ní dágbére ó lè má gbé mọ́tò tó bá fẹ́ ṣe gbapá wèrè fún yín kò ní wọ́ bàtà ìyẹn tún kọ́ ó lè wọ bọ́ksà kó ra fi pọ̀ sí tó bá dé junction àmú jíǹsì àmú tọ́pù ẹ̀rọ lọ nìyẹn ìyá oníyan sórí nǹkan tó lé ẹlẹ́hà ló yẹ kó o download ló yẹ kó o study ṣẹgbọ́ the way he always ẹtìrì the way he always carry the armpit bag to papa Alhaji Alhaji tó bá sọ pé gentle mo máa ń wò ni ńgbà tẹ́mi ẹ̀ fẹ́ bọ́ ebe ẹgbọ́n nǹkan tó ṣe fẹ́ nù so ó kúrò lé nítorí tí rò àwọn màmá kìíní màmá kejì ó kúrò lé ní nǹkan àkọ́kọ́ wọ́pọ̀ ni. Hello ma. Yes ma. Okay, I like it for me. I like it for me. Hold on, Mama reading ma. Ma fún yín papọ̀. Ìyá oníyan ó yẹ kó kọ́kọ́ la ó yẹ kó download kí lọ́kọ mi ò fẹ́. Sórí ìyàwó tọkùnrin bá fẹ́ gbẹ̀yìn ló máa ń jẹ̀yà ọ̀ràndà. Sórí gbogbo obìnrin tọkùnrin yẹn ti fẹ́ ìyàwó tó gbẹ̀yìn yẹn máa jẹ̀yà lọ́wọ́ wọn. Á jẹ̀yà lọ́wọ́ ẹbí á jẹ̀yà lọ́wọ́ ara torí ogun kan ló ń le bọ̀ tí ò fi dúró lórí àwọn obìnrin yẹn tó fi dúró sórí títì ẹ̀. Ọlọ́run bá mi ṣe mi ní pírọ́blẹ́mù fámìlì ọkọ àwọn ẹbí ọkọ mi ìyàn dáadáa ni wọ́n dàbí fámìlì mi. Ṣé gbogbo àwọn tí mi sálà wá àti pàdé rí àti tó dùn àti tí ó dùn ṣé wọn ò wá fún mi? Àwọn tí ò rí mi sálà wá lù ṣé wọn ò wá fún mi? Ṣé rí kéèsì yẹn oníyàn àti bàbá oníyàn? Ó bá dà pé bàbá oníyàn ní sùúrù ẹsẹ̀ yẹn oníyàn dẹ̀ dà o ẹsẹ̀ yẹn oníyàn dà but ìyá oníyàn ti pẹ́tì tó bá kíìpù yẹn oníyàn àwọn àgbésùn máa wé sí ẹ̀. Ìyá oníyàn ò ní mọ̀ra tó lè fi fẹ́ bàbá oníyàn kò ní. Ṣé rí ọmọ tó ń gbé jáde nísìnyí yẹn ó yẹ kí ìyá oníyàn ti sáré bímọ sí ó ti kó ọmọ sí bí mẹ́ta mẹ́rin ó wá gbé ọmọ yẹn jáde. Ó ti èyí ó yẹ kí ìyá oníyàn nígbà tó ti rí wípé ọmọ yẹn ọmọ dáadáa ni ó yẹ kó ti rush kó bí méjì mẹ́ta sí ó yẹ kó pe ọkọ ẹ̀ nígbà tí náà fẹ́ yẹn ṣì ń jò kó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. Bàbá wa owó tẹ́ fẹ́ kó lọ sí India yìí ẹbí ṣe IVF ọ̀kan ṣe kí n tó máa fi bá wọn gbé ọmọ yẹn kí lorúkọ ẹ̀ surrogate bó jẹ́ surrogate owó tẹ́ fi lọ sí India yẹn but ìṣe ló sọ ọmọ yẹn ó sọ di material tó fi ń tẹ́sìn ayé ẹ̀. Àwọn àgbésùn ẹ̀ tó dẹ̀ mú àṣírí ọmọ owó ẹ̀ yẹn àṣírí yẹn náà sì fi ń do. Tẹ́ bá wo
ọlọ́mọ pre-order ọlọ́mọ pre-order tí Ìyábọ̀ Òjó ìṣọ́ rẹ̀ lọ́jọ́ tọ́lọ́mọ pre-order wá fún bàbá oníyan tí ìyá oníyan dá sí Ìyábọ̀ Òjó lọ kọ́ńtàtì pre-order má wọrí ẹgbẹ́ wà lọ́wọ́ wa ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ báyìí ṣùgbọ́n ó ní sùúrù má wọrí a máa sort ẹ̀ out ṣẹ́rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá oníyan wọ́n jọ team up ní film industry target wọn ni bàbá oníyan wọn ò fẹ́ràn bàbá oníyan wọ́n dẹ̀ mọ̀ pẹ́sẹ̀ ìyá oníyan dáa bàbá oníyan dẹ̀ fẹ́ràn ìyá oníyan o wọ́n dẹ̀ sọ fún ó mọ̀ pẹ́sẹ̀ oníyan dáa. wọ́n mọ̀ bàbá oníyan fúnra ẹ̀ mọ̀ pẹ́sẹ̀ ìyá oníyan dáa. ṣé ẹ rí jọ́ tí ìyá oníyan ti jáde fọ́lọ́mọ pre-order ṣebí lẹ́yìn ìgbà ẹni gbogbo wọn dọ̀rẹ́ wọ́n pè ní kí ni wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n team up ní wọ́n team up léyìn oníyan lórí wọ́n team up léyìn oníyan lórí àgbésùn bàbá oníyan ní gbogbo ìgbà tí bàbá oníyan bá ti ní ìyàwó ńlé làgbésùn bàbá oníyan máa kó lé ọkọ connect to level àwa èmi mo study gbogbo ẹ̀ báyìí mo mú ẹ lọ wò ó ṣé ẹni bí òun ṣe níyàwó ńlé mọ́ yìí àgbésùn bàbá oníyan máa tó tún bẹ́ẹ̀ lómi jáde kó òun fẹ́ kò ní fẹ́ bàbá oníyan o tó bá di pé bàbá oníyan tún ti márì á tún kúrò ní ọkọ ẹ̀ á tún kúrò bẹ́ẹ̀ á tún kúrò bẹ́ẹ̀.